ọ̀túnba wàsíù alábí pasuma ṣeré fún mc olúmọ àti tàfàṣẹ́gò lójú agbo. ó ní mc olúmọ ló làbújá, ó ní tàfàṣẹ́gò ló lẹ́kọ̀ọ́. ṣé pé ó lè rí báyìí? ó dà bẹ́ẹ̀, eléyìí náà la máa rí, irú nǹkan báyìí la máa rí tó jẹ́ wípé àwọn méjèèjì wọn á jọ máa kọ́mọ lùbọ́, kò ní sí wàhálà, kò ní síjà, kò ní sí pé à ń dẹ èèyàn síra wa, kò ní sí pé àwọn ọmọ lẹ́yìn wọ́n á máa tahùn síra wọn débi pé a máa di ìjà àdúgbò. kódà ìròyìn ta sí wa létí pé MC kí tàfàṣẹ́gò fún ọjọ́ ìbí ẹ̀ lónìí pẹ̀lú gbogbo èyí tó ti wá ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ẹni tó yẹ kó jẹ́ chairman gangan lọ́wọ́lọ́wọ́ báyìí fún NURTW Èkó. ó ṣe ni ní kàyéfì pé àwọn méjèèjì yìí Pasuma tún lè máa kì wọ́n papọ̀ lójú agbo. kí wàá ní Pasuma sọ lójú agbo nípa àwọn ọ̀gágun méjèèjì yìí, MC olúmọ àti tàfàṣẹ́gò? ẹ gbóhùn lẹ́nu àgbà olórin Fuji Pasuma Alabi, ẹ gbóhùn tó sọ nípa àwọn méjèèjì. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. President very soon. Lágbára ọlọ́wọ́ ọba pàṣọ. Àyíké ọdẹ ẹ̀rọ ìjà àfisà. Ó sì lè rògùn tó lọ. Mo sì ta bá mi sẹ́kọ̀ ní Èkó. Àyíké ó sì lè rògùn ní Àbújá. Ló bá gbọ́ kúnlẹ̀ òwe Sàlàbí ó ló bá parí. Sẹ́kọ̀ ní ẹ̀ṣọ́ lóde Èkó. Àyìnbé Mùsùlùmí l'Àbújá. Ó ní ọ̀túnba jáwé. Àwọn bàbá bá kọ́ná jọ ọmọ ìlú wọn. Èèyàn fún ìyá mẹ́wàá ní Àlàbí ó. Mùsùlùmí mo ní ọba tó lẹ́nu. Mùsùlùmí mo ní ọba tó lẹ́nu. Àwọn tó bẹ̀ lẹ́nu. Wọ́n bá ti tọ́nu. Ẹ̀fọ́ ní ìpanu kọ́tọ̀tọ̀ ìrùbọ̀sọ́nù. Àìsà ọgọ́ àwọn ní ìgbà. Ayẹ́ta pásà kọ́tùtọ̀ káwéjì ní kó. Àìsà ayàtúkà pásà. Òṣì àìsà. Òkò káwé. Akọ́lẹ̀ lórí àṣà kí ìlú kalẹ̀ o. Ó ní wọn tún bá ọmọ ṣẹ́rí, ọmọ báńsá, ọlọ́bàbà sọ níbi. Pasuma lẹ́ ó tún kí MC olúmọ àti tàfàṣẹ́gò lójú agbo. Ọdún bá dáàrin ọmọ ìṣẹ́ ìwà tó gbóṣó. Ibá sí náà ó ní àmà sọ ẹ́. Ìṣẹ́jú ṣẹlẹ̀ ọ̀pá sọ. Ọdún máa ń ṣẹ́jú ṣẹlẹ̀ òwèrè ṣẹ́. Àwọn tàbí akọ́kùn lè wé ṣẹ́ dáadáa. Ọmọ ṣẹ́rí, ọgbọ́n máa ń sá fògùn àjò. Bàbá ọdún náà lè yára ìyàwó. Oníṣẹ́ àgàgà ẹ̀fẹ̀ fún ọmọ. Ṣé wọ́n bá ti gbé ẹ̀rọ àrètò oníṣẹ́ àgàgà ní ìjà lójoojúmọ́? Báwo lè ní bọ̀ ọ̀rọ̀ tó máa ń ṣe àárẹ̀? Ìdíje ká ọjọ́ ti pẹ́ ọ́, ìgbà tí sẹ́yìn ọ̀nà dídì o. Ẹ̀pọ̀ ọjọ́ bí ẹ bá mi ọ̀wúrà ọ̀.
ó ti sí àgọ́ tó já sí. Sáré kọ́yìn Adépẹ́kọ̀. Ẹ fúra kàsí. Àwọn ọjọ́ bẹ́ẹ̀dí. Ẹ fúra kàsí mọ́ ẹ̀ fọ́jọ́. Táyọ̀ ọkọ̀ ìgbé Adépẹ́kọ̀ Adépẹ́kọ̀ yọ. Ẹgbẹ́jọ àdìmọ́ lóṣòdì o. Àdìmọ́ lóṣòdì iná ẹ̀ fọ́jọ́. Ẹ fúra o. Ẹ fúra. Ẹ fúra o. Ẹ fúra. Ọ̀tá kọ̀lẹ́ o. Ẹ fúra. Ẹbẹ̀ mi. Ẹ fúra o. Kasi. Ẹ fúra o. Àkókò. Ọ̀tá kọ̀lẹ́ o. Ọjọ́ wa dé. Ẹjọ́ máa yanjú yẹn pàṣẹ. Aláàyè ẹjọ́ máa yanjú yẹn pàṣẹ. Ẹ fúra o. Ẹ fúra. Pasuma lẹ́ gbọ́ tó ń kí MC Olúọmọ àti Tafa Sego lójú agbo. Wọ́n ti sí ìrìn ọ̀fọ́rọ́. Ẹ̀tọ́jú olówó síbà ọ̀rẹ́. Olówó síbà. Ọmọ bá mi Buhari ọlọ́sọ̀ Aládé. Èyí tó dẹ̀dọ̀ òpin ọjọ́ sí ọlọ́run sára àgbà wọn. Adépẹ́kọ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ ṣeun. Adìmọ̀ lọ sórí ìwọ̀nyọ. Táyọ̀ Adépẹ́kọ̀. Táyọ̀ Adépẹ́kọ̀. Táyọ̀ Adépẹ́kọ̀. Òde Táyọ̀ Adépẹ́kọ̀. Tọ́jú kéyìí tó ń jáde pẹ̀lú. Ọmọ sọ èdè Táyọ̀ Adépẹ́kọ̀. Táyọ̀ Adépẹ́kọ̀. Àwọn ọmọ ní lásìkò bàbẹ́lẹ́rán ọdún ọ̀gá ní tiẹ̀ èèyàn pápọ̀ ẹ̀ka àmùdá èèyàn pápọ̀ àmùdá àmùdá pápọ̀ sọ́mọ̀ dáadáa Adépẹ́kọ̀. Àdìmọ́ lóṣooṣù. Ọlọ́pàá akẹ́kọ̀ọ́ àjọ lè yí. Ọgá ni Adépẹ́kọ̀. Ìyá ìkókó. Ìyá ọmọ. Táyọ̀ Adépẹ́kọ̀. Kẹ́hìndé Adépẹ́kọ̀. Àwọn ọmọ bá wà sí. Tó bá lè máa rí báyìí lọ ayọ̀ ló máa pàpà já sí o. Àlàáfíà máa wà ní Èkó. Tó bá lè máa rí báyìí lọ kò ní sí wàhálà láàrin àwọn méjèèjì tí MC Olúọmọ di Àbújá mú tí Tafa náà di Èkó mú. Ṣùgbọ́n ìbéèrè kan ni pé ṣé gbogbo ètò ló ti tò ṣá? Ṣé gbogbo ètò yìí ló ti tò àbí ọ̀rọ̀ ẹnu lásán ni gbogbo ọ̀rọ̀ yìí ṣì ń bá wá? Ṣé wọ́n ti tò gbogbo ètò sílẹ̀? Báwo ló ṣe máa jẹ́ gangan tí wàhálà ò ní padà ṣẹlẹ̀ mọ́ láàrin àwọn méjèèjì yìí ní Èkó? Tí rọrùn gí náà ni rọrùn ẹyẹ. Iṣẹ́ wà lọ́wọ́ ìjọba àti àpapọ̀ NURTW l'Abuja. Ẹ drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching.